ká máa pàlú lẹ́kún ká bàlú jẹ́ tí wọ́n ṣẹ̀ wá adopt ní century ní 20th century nǹkan táwọn tó kù ti filẹ̀ ní 16th century àìlájú wọn ló jẹ́ kí wọ́n rí nírí pé ẹ̀mí màálù ó ṣe déédéé ẹ̀mí èèyàn tàbí ẹni tó bá ti ṣe màálù àwọn níkà àwọn lè ṣe níkà direct padà tàbí àìlájú wọn ló jẹ́ kí wọ́n rí nírí pé ó yẹ kí ẹni tí kò mọ̀ nípa màálù respect màálù àìlájú wọn ló jẹ́ kí wọ́n máa embrace change wípé ayé ò dẹ̀ dẹran kiri mọ́ àìlájú wọn ló jẹ́ kó jẹ́ pé nínú education lónìí àwọn ni wọ́n ṣì wà lẹ́yìn jù lórílẹ̀‐èdè Nàìjíríà